Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa o. Ọ̀dẹ̀ Òdùnbí ṣàlàáfíà la bá yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, ó tún ti ṣẹlẹ̀ o. Yorùbá Nation lọ́nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá Nation nìkan ló lè ṣe. Ó ga o. À ń pariwo pé kí gbogbo wa ká pawọ́pọ̀, ká fọwọ́sowọ́pọ̀, ká kúrò ní orílẹ̀-èdè yìí. Gbogbo àwọn tí wọ́n ń bú wa ń gbà yẹn, gbogbo wọn ti jáde síta ń sìn, wọ́n ti ń sunkún o. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tó ń pariwo tó ń bú wa ń gbà yẹn pé wàhálà yín gan ti pọ̀ jù, owó ní Yorùbá Nation ó ti kàn wọ́n o. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ni, nípínlẹ̀ Kwara, Kayima local government area òun lẹ́ ń wò yẹn. Àwọn ọ̀dọ́ gbogbo èrò ti jáde ní ìta ń sọ̀rọ̀ yìí. Gbogbo wọn ti sunkún bọ́ta o. Wípé báyìí páwọn ò lè sùn pẹ̀lú ojú méjèèjì, àwọn ò lè dé ojú méjèèjì sùn. Nítorí bí àwọn ará bíi bí wọ́n ṣe ń dààmú àwọn. Wọ́n ní àwọn agbésùnmọ̀mí tuntun yìí tí wọ́n ń pè ní Mahmuda pa àwọn ni o. Pé ìjọba ló ń sọ pé pé kò sí kan tó jọ bẹ́ẹ̀, pé irọ́ ni o. Pé ẹnì kan ló mọ̀ o, àwọn làwọn ń jìyà yìí o. Mahmuda group ló pè wọ́n. Ẹ̀yin èèyàn wa, àfi kí Elédùà gbà wá. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ o, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Ní báyìí pẹ̀lú gbogbo ìròyìn tó dé bá wa, wọ́n ní pé àwọn olówó àtàwọn mẹ̀kúnnù gbogbo wọn ti ń sá kúrò ládùúgbò báyìí o, nítorí àwọn gúrùpù tán ẹ̀ṣẹ̀ wọlé tán pè ní Mahmuda. Àwọn náà ni a sọ nípa wọn ní ìjẹta. Ta ni pé wọ́n ya wọ àdúgbò tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáná sun gbogbo àdúgbò tán dáná sun mọ́tò. Àwọn kan dẹ̀ sọ pé irọ́ ni o. Gbogbo mọ́tò tán dáná sun Kayima local government area ló ti ṣẹlẹ̀. Àwòrán àdúgbò yẹn lẹ̀ ń wò yìí, àfi kí Elédùmarè gbà wá. Bá ṣe ń bá yín sọ yìí, àwọn ará àdúgbò ti jáde o. Wọ́n ti pariwo síta pé ìjọba gan kò ráyè tiwọn mọ́. Bá ṣe ń sọ̀rọ̀ yìí, pé ìjọba ò páwọn ti pariwo títí ọpẹ́lọpẹ́ àwọn vigilante. Wọ́n ní àwọn vigilante ló ń ràn àwọn lọ́wọ́ báyìí. Àwọn vigilante ni wọ́n bá àwọn ará àdúgbò yìí, wọ́n bá àwọn pípù yìí jà, àwọn Mahmuda yìí. Ṣùgbọ́n apá vigilante gan ò ká wọn. Àwọn ará àdúgbò dẹ̀ ti rí pé bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o. Gbogbo tó ń pariwo ní Plateau bó ṣe bẹ̀rẹ̀ rẹ o, ní Sokoto bó ṣe bẹ̀rẹ̀ rẹ o. Ní báyìí bí wọ́n ṣe ń sọ, wọ́n ní gbogbo àwọn olówó gan ti sá dànù. Wọ́n sá lọ sí àdúgbò, páwọn kan tẹ̀ ń sá lọ sí Ìlọrin. Because Kayima yìí ó dàbò wọnú gbó díẹ̀. Ìwọ tó bá wà ní Kwara State yẹ kó mọ gbogbo àdúgbò yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó dé bá wa, èdè Gẹ̀ẹ́sì lọ́kọ́ o. Èmi ń bá yín tún mọ̀ ẹ̀ ní o. In fact, màá kà á fún yín kẹ́yìn náà máa rí bí mo ṣe ń kà yìí. Àfi kí Elédùà gbà wá. Breaking news ni o. Resident flee Kwara communities accuse Nigerian army of abandoning fight against new terror group Mahmuda to vigilante. Ṣé ń gbọ́? Wọ́n láwọn vigilante ni wọ́n filẹ̀ kan máa jàjà yìí. Àwọn sójà àárín wọn mọ́. Ẹ̀ẹ́dẹ̀gbọ̀n rántí pé nígbà tí wọ́n ní àwọn ọmọ ìlú tí wọ́n ya wọ àdúgbò tán ni pé àwọn Fúlàní tán tẹ̀dó sí, àwọn tó jẹ́ pé àwọn lọ́wọ́ accommodate àwọn pípù yìí, táwọn ọ̀dọ́ wọbẹ̀. Mo ka news yẹn láìpẹ́. Àwọn ọ̀dọ́ wọn lọ dáná sun àdúgbò yẹn, àdúgbò tí wọ́n dáná sun náà lẹ́ ń wò yìí. Wọ́n dáná sun, ká tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀, wọ́n ní àwọn sójà ya wọlé, àwọn ọlọ́pàá ya wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọ̀dọ́ tán ṣiṣẹ́ yẹn. Nísìnyí àwọn ọ̀dọ́ ti ń sunkún síta pé àwọn ará bí yóò jẹ́ kán gbádùn. Àrí sójà o. Nǹkan táwọn ará àdúgbò ń sọ yẹn pé àwárí àwọn sójà kan yọjú mọ́, gbogbo wọn ti sá lọ. Ara kan tá à ń sọ rẹ̀ sẹ̀. Àwọn boko tí wọ́n ní pé wọ́n rehabilitate, wọ́n náà ti di àtúnbí tán kó gbogbo wọn lọ sínú Nigerian army, àwọn ló ń ṣiṣẹ́ yìí. Àfi kí Elédùà gbà wá. Ara kan tá fi ń parọ́ pé Yorùbá Nation nìkan lọ́nà àbáyọ nìyẹn. Àwa máa tú àṣírí wọn ni. Àṣírí wọn ò ní bò. Bí gbogbo ẹ ṣe ń lọ, àwọn ará àdúgbò ti sunkún bọ́ta o.
pé àwọn pípù yìí wọ́n jẹ́ káwọn gbádùn. Báwo lèèyàn ṣe fẹ́ gbé ládùúgbò, báwo la ṣe máa gbé ládùúgbò tá à ní nísinmi, kíyàn má lè sùn, kíyàn bá lè sùn mọ́jú torí pé àwọn ará bíi wọn ò fẹ́ kán gbádùn. Àdẹ bí gbogbo ẹ̀dẹ̀ ṣe ń lọ, àwọn ọmọ tó ń gbé ládùúgbò yìí gbogbo wọn ti pariwo síta o pé àwọn army wọn ò ṣe kankan sọ̀rọ̀ yìí. Àfi kí Elédùà gbà wá, àfi kí Elédùà kó gbà wá, àbí báwo la fẹ́ ṣe lè dà. Wọ́n kúkú ti sọ pé kí olúkálùkù wa ká jáde ká lọ jà fúnra wa láì pèsè ìbọn, láì pèsè àdá fáwọn aráàlú. Eléyìí tí olóyè Sunday Igboho ṣe rèé tí wọ́n fi lé kúrò ńlùú. Ṣẹ́yìn náà ń rí bẹ́ẹ̀ yẹn, wọ́n dẹ̀ ń tàn wá pé ká jà fúnra wa ṣùgbọ́n ẹ mú wa lọ́wọ́ dání, àfi kí Elédùà gbà wá. Okay o, ẹ wá gbọ́ bó ṣe lọ. Residents of several communities in Kayama local government area of Kwara State are fleeing their homes in droves as a new terrorist group tightens its grip on the region. Sarah reporters can confirm the latest wave of panic follows the Nigerian Army's sudden withdrawal from active operations in the area, leaving local vigilantes alone to confront the deadly group known as Mahmuda. Community sources who spoke to Sarah reporters on Monday lamented the deteriorating security situation and then accused the Nigerian and the Kwara state government of ignoring the growing insecurity in the area. According to the statement, I quote, "As I am talking to you, our community, Kemanji, is under the control of these people. They have not entered the main Kayama town, and that was how it started in Sokoto, Kebbi, and then other states. Our community is about 10 kilometers from Kayama," one source said. He explained that the current state of fear gripping the area has triggered a mass exodus with both wealthy and then underprivileged residents abandoning their homes. Elégan ló wá le jù pé ibi tí gbogbo ẹ̀ wá lè dé, àwọn olówó àti àwọn tálíkà gbogbo wọn ti sáfilé wọn lẹ̀ o. Tá ń fẹ́ kú, wọ́n ti sáfilé wọn lẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Àfi kọ́ lọ́n ṣàánú wa. Ṣé ti rí nǹkan tá à ń sọ 2027 election tó ń bọ̀ lọ́wọ́ ẹ̀ ní gbogbo wọn ń jàdù, wọ́n ràn anybody, wọ́n ṣàfẹ́ kí gbogbo ẹ̀ ṣàdàrú. Ara nǹkan tá à ń sọ rèé, Yorùbá nation nìkan lọ́nà àbáyọ. Ẹ jẹ́ n continue. The problem now is that everyone is afraid. Both the rich and the poor have started abandoning their homes. They are moving to the main town of Kayama, and then some who have relatives in Ilorin are moving there, and then other neighboring towns, he added. According to residents, the terrorists had long occupied the dense forest around the area without incident. However, a military raid during the Islamic holy month of Ramadan reportedly provoked the group, leading to the current spate of attack on surrounding communities. Ṣé ń gbọ́? Wọ́n ní pé pàápàá jùlọ pé àwọn aráàbí tá à ń sọ èpo ti pẹ́ tán ti wà nínú igbó yẹn o. Wọ́n ti pẹ́ tán ti wà nínú igbó yẹn. Wọ́n láwọn sójà lọ jí wọn pé ó yá ẹ̀ ń gọra yín, ó yá ẹ lọ máa ṣe wọ́n lọ́ṣẹ́. At the end of the day, táwọn pípì dẹ̀ bẹ̀rẹ̀ ọṣẹ́, kí ló yẹ káwọn sójà ṣe? Ṣèbó yẹ káwọn sójà padà síbẹ̀, àwọn sójà tá dànù. Ẹ̀yin lọ ń trọ́ọ̀sì wọn. Àfi kọ́ lọ ń gbà wá. Ara kata fi sọ pé there is nothing like one Nigeria. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Àwọn ará àdúgbò ti ń pariwo, wọ́n ti ń sunkún pé ẹ gbà wá o. Ní àdúgbò táwa ṣe rí, wọ́n ní pé àwọn olówó gan wọ́n ń fi gbogbo dúkìá wọn lẹ̀ ni o, wọ́n ń sá lọ sí àdúgbò tó jẹ́ wípé àwọn arábí yìí ò tí sún mọ́. Àwọn àdúgbò bíi wọ́n ní Kayama town gangan, the main Kayama town, they have not gotten there. Àwọn kan tó dẹ̀ láwọn èèyàn ní Ìlọrin, gbogbo wọn ti sá lọ sí Ìlọrin. Àfi kí Elédùà gbà wá. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ìròyìn tó dé bá wa rèé o, tí mo ní pé kí ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo nà láì so ti wá yé gbogbo yín báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀yin ọmọ tẹ́ ń pariwo Yorùbá nation yìí wàhálà yín gan pọ̀.
ṣó ti wá yé eyín báyìí. Wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àbí ó lè ti rúgbódé o, ó tẹ̀ ti rúgbódé gbogbo àdúgbò àfi kélédù àgbà wá. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. A ò ní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn wa. Bẹ́ẹ̀ ni o, a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò, ẹni ó máa ní a máa bọ̀ òun là ní dé bá. God bless Yorùbá Nation, kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.